Crush. Shaping up my life, allow me to live it the way I like. Shaping up my race, if I had I go still come back for the race. Shout, Toba Tasiko Tiba, but damn me long, I damn me long, back by me long. Many times I fell down, many times I rise, man. Many times I look up to the mountain, I need to climb now. Money no bellow, why me or the cash out. Many times they call me so pocket, thank God for life. I'm on your better to cook, I come on your to know. Timalati buy, I cry, I to know you know. Only God I look up to, forever I'm grateful. People don't fear God, they are only scared of death. This guy give us problem. He say, "Ajay, who stress wagon." But say make I kill am ni. Say you crazy ni. Kibawu. Calm down now. Everybody you are seeing here, we are whole family. 100. So. Awa o kin ṣọ̀lẹ o. I'm begging. Business lásán la máa ń ṣe. So aba. Abi no be so. So. Táwọn tó ní ẹ bá ti comply. A máa fi ẹ́ sílẹ̀ kó o máa lọ scot free. Àmọ́ tí wọn ò bá comply ńkọ́. Ikú lè ṣe. Ikú pàyà ẹ̀. Guys. Kí ló sọ? Please don't kill me, Ó máa ń bẹ̀bẹ̀ fẹ́ mi ẹ̀ máa ní. Kí ló sọ? Please don't kill me, please. Pa mí ẹjọ́. Ẹjọ́ má pa mí ẹjọ́. Fílẹ̀! Ṣé wọ́n sọ fún ẹni? Ó máa ń bẹ̀bẹ̀ fẹ́ mi ẹ̀ máa ní. Okay. Ó ń bẹ̀bẹ̀ fẹ́ mi ẹ̀ ní ṣá. You must be joking. Ẹni tó rí wa tí ò bẹ̀rù wa ikú pàyà wọn. Èèyàn tó rí wa tí ò dá wọn mọ̀ ojú wọn ti fọ́. Bẹ́ẹ̀ni, I want take no say we still dey active. Ẹ gbé lọ sábẹ́tẹ̀. Fílẹ̀! Sálọ! Ṣé wọ́n sọ fún ẹni? Stand up. Wow, you two dey run. Àwọn tó bá bẹ̀. Foul. Àdéhùn ìmú máa fi bẹ̀. Ẹ̀dá àkọ́kọ́. Máa fún yàn lọ́fẹ̀ẹ́ ló fò ní. Ṣé ẹ ti rí mẹ́ra? Gé ìyá ẹ̀. Wow, wake up, Joe. Don't they treat human being like that? You know be woman. Bẹ̀lẹ́ jàre fine boy. Ó ti rẹ̀ gan o. Fílà tó má gbọ́n ilé nílé ẹ̀. Tabako sì ti rún màmá bọ́ sí yàrá wa lọ ṣe normal. Láàárín èmi àti ẹ ọmọ ọ̀dẹ̀. Mo fẹ́ kó rate bàbá ẹ̀ within 1 to 10. Báwọn bàbá ẹ̀ ṣe lówó tó. I don't understand, sir. Kò yẹ kẹ̀! Ó bá bí tó wà ní. Mo ní màá send balance tó kù sí ẹ. No. 1.5 ló kù. No, 1.5. Má jẹ́ kí wọ́n jẹ́. Brocos! Salamu!
irú àwọn ìròyìn tí mi máa ń like láti gbọ́ nìyẹn. Bàbá ẹ lówó ó dẹ̀ rò pé bàbá ẹ lè rescue ẹ. Okay, without wasting much of our time, má waste káàdì mi o. Tẹ nọ́mbà bàbá ẹ sí i. Àbórí elé orí ẹ dàrú ṣá wàá fọwọ́ kan gbé fóònù tí mo fowó rà. Ó yá call your daddy. Put your papa number there. Easy o. Ọkùn ẹ̀mí ẹ já. Ó ti wọlé àlùwà. What she said, I promise you. I'm saying it. Hold on. Hello? Please hold on. Hello? Yes, I'm Chief Arofela. Èmi tó ń wò ni wọ́n ń pè ní Oskido JP. What can I do for you? Kí ni mo lè ṣe fún you? Ọmọ ọ̀dẹ̀, ìwọ kọ́ ló máa help mi lásìkò yìí, mi gangan ni mo fẹ́ help ẹ. Ọjà tó ń bọ̀ láti Kútọ́nù, àbẹ́tẹ̀mí ló dé sí mo ní ká jọ ṣọ́rọ̀ ajé àbí kí n send ẹ̀ sáwọn báyà lọ́rùn. Ó yẹ ó máa yẹ ń sìn. Ọmọ ọ̀dẹ̀, bàbá bẹ́ẹ̀ sọ̀rọ̀. Hello, Daddy. Hello, Daddy, please don't allow them to kill me. Ó ti tó máa waste káàdì mi. Hello, Papa. Mo gbọ́. Jẹ́ kí n bẹ́ẹ̀ ṣe lọ́nà tó easy. Listen, Papa. You have just 7 hours to deliver 10 million naira to my destination. 10 million naira. If not so, I will send your goods to heaven. 10 million naira in the next 7 hours. The address is going to be text to you. Please, I will bring it. 10 million naira, I will bring it. Okay, mo ti gbọ́. Ẹjọ́, life ọmọ yẹn wà very, very important. Wà very, very. Ó dàbọ̀. Olórí burúkú bàbá òfò. Aṣọ tí ẹ láìkí ọmọ ẹ̀ tó bá. Kidnappers, àbí? Hey! Chief, How are you? how's everything? Fine, thank God, sir. Well on, Chief. Tí n bá sọ fún yín pé láti àárọ̀ yẹn inú mi dùn ẹ̀ní bílíìbù. Chief, ẹ fi ọkàn balẹ̀ ṣẹgbọ́ mo ń dá yín lójú wípé a máa rí ọmọ yẹn a máa yanjú gbogbo àbí kí lẹ sọ a máa yanjú everything ṣẹgbọ́ Chief, so relax ṣẹgbọ́ ọkàn balẹ̀. Address tí wọ́n tẹ̀ send sí mi gan nílé. Chief, ẹ mọ̀ ọ́ tẹ́ máa ṣe fún wa sí ẹ bá wa forward the address yẹn ẹ forward sí àwa so a máa wá bí a ṣe máa arrange everything tó máa fi ṣe wọn ẹ nígbàgbọ́ pé ọmọ yẹn a máa rí. 7 hours ni wọ́n fún mi. Okay. Out of that 7 hours now mo ti result going to 4 hours now. Okay. Tí wọ́n sọ pé I have just only 3 hours left. Ẹ̀rí láti máa contact pẹ̀lú so kẹ́ cooperate pẹ̀lú wọn so ẹ má fún wọn lára so àwọn ọmọ tá ẹ máa ṣe. Okay. I will do that. Ọkàn tí ẹ jẹ́ pé nọ́mbà tó pè mí gan hiding number ni. Pé nọ́mbà yẹn kò lè ṣe anything. No wàhálà. So that I also suggest, I'm sorry. Okay. Bóyá sábà kúrò ń sìn ká máa gba custody yẹn lọ àbọ̀ fees padà. Ẹlẹ́fẹ̀ẹ́ mọ́nà tó tẹ̀ ṣá ká follow address tí wọ́n fún wa yẹn bóyá ọlọ́run lè ràn wọ́n lọ́wọ́ láti lọ́wọ́ yẹn gbà padà. Okay, very good. But ṣé owó yẹn ti wọ́n lé? Owó yẹn ò sí lọ́wọ́ mi nígbà yìí sí wọn ká bá ṣe ń jáde lọ sí ìgbà tó àti cash owó yẹn. Àwọn àgbà wa ṣe máa wà so ṣé ẹ tún ní láti pick anything one or two things. Màá kọ́ wọn fíìlà mi àti fún nǹkan tuntun.
tí mo bá yín sọ lẹ́ẹ̀kan yẹn. Okay. Ẹ mọ̀ pé a lè máa discuss irú àwọn ọ̀rọ̀ báyìí ní ilé. Definitely. So mo fi ní pé mo ti bá sọ. Okay. So mo dẹ̀ ti sọ àwọn ọ̀nà tó ti mo dẹ̀ ti sọ fún pé tó bá ṣe dáadáa pé ó máa gba token. Well, what's your name? Boss kò gbọ́ wá kí n pa ẹ́. Oh, sorry. Kí ló rúkọ ẹ? Shokigold. Shokigold. Má bínú ọmọ olúwo ni ẹ. Well, mi ní issue pẹ̀lú yẹn. Ọmọ ìlú tó bá wù kó jẹ́ ìyẹn gọ́gọ́ kọ́ ni kókó. Actually, òun ló mẹ́ èmi ò mẹ́. But inspector, with the look of things, ṣé ẹni yìí máa wà capable láti ṣe iṣẹ́ tá a fẹ́ gbé fún yìí ṣá? Tí ó kò ṣe yìí. Mo ti ṣàlàyé everything fún tó ṣe máa lọ. Mo ti ṣe fáwọn àwọn kan náà rí níbi iléeṣẹ́ ọlọ́pàá kan báyìí ìsàlẹ̀ báyìí. No, but still, okay, it's fine. Now listen to me. Tó bá lè ṣe iṣẹ́ yìí dáadáa bí a ṣe fẹ́ kó ṣe. A ní ẹ̀bùn owó bíi 200,000 naira fún àjẹmọ́nú ẹ̀. Ẹ ṣé sà. Ṣọ́rọ̀ mi yẹ. So tó bá lè ṣe dáadáa fún owó yìí tiẹ̀ ni. Ẹ ṣé. Ṣọ́rọ̀ mi yẹ. So kò ju báyẹn lọ. Ẹ jẹ́ má bínú ẹ jẹ́. Ṣé lè bá mi fi 200 naira sórí ẹ̀? 200 yẹn mo máa fi gbọ́ kàyà délé mi ní fẹ́ yọnu odidi owó tẹ fẹ́ fún mi yẹn. Bẹ́ẹ̀ mi ní kaba. Sà, ṣé dáàdi ọmọ ẹ ṣì wà ní? Oh yes, wọ́n ṣe wà nílé wọ́n ti make arrangement fún owó yẹn. So káwa kan ṣe fún ọkọ. Èmi tún wò pé bóyá ká mú inspector bóyá bíi méjì sí mẹ́ta abẹ́yọkan. So àwa nìkan lè dá lọ kojú àwọn guys yẹn. That's good. Bóyá ká tẹ̀lé kí inspector, what's his name? Ismail. Yeah. Thank you. Bí a kò tẹ̀lé wa. I think it's very, very agile. No, good. What do you think? Sir? Àní ò gbọ́. I understand. Mo kàn try láti ṣe so. Nice. Well done. Business with you. You understand? Bá mi ṣe iṣẹ́ yẹn, bá mi ṣe dáadáa. Carry, eh? Alright, so let's go in. Ká lọ parí ìtókù nínú ilé. Ẹ jẹ́ ká wọlé. Ẹ dákun. Ẹ fún mi ní owó ń tèmi nísìnyí kí n lọ pààrọ̀ aṣọ. Owó kí ni? Nínú owó tẹ́ fún mi, ẹ fún mi bẹ́ẹ̀ tàbí kẹ́ fún mi nú ẹ̀. Ṣé ẹ ti ṣiṣẹ́ ni? Ìtì bá jẹ́ ní ìsìnlájẹ ló mọ́nù mi. Ṣáàyè lọ síbẹ̀ ní ìsìnyí kó di pa wọn ká má wà mọ́. Ẹ fẹ́ dé ni. Ẹ wò kíní yìí. Ẹ ní tó jáde. Ṣé ẹ bu fún mi o? Ti jọ kíní. There is a fire on the mountain. What is that? What's your kidney? We are going to sir. Are you okay? What's that okay? What's your masalo? Mo detect pé tracking device ta fi sí bọ̀bọ̀ yẹn lára ó ti. See, I mean, my son. Everything, all that country, Shedo. Go sing. Hello? In the next 23 minutes, if agreement is not made, I'm going to waste the life of your son. No. Don't do it.
don't kill it. Don't worry. I've already sent someone to you. Yeah. Yes. I have already sent someone to you. Yes. Okay, I know. The place is too far. It's too far. I will bring it. Baba, il faut qu'on balle. On va aller pour moi ici. Il faut qu'on balle. Guy, let's go, Baba. Kalo. Crush. She been on my life. Allow me to live it the way I like. She been on my race. If I had, I go still come back for the race.